ẹ já rójú yín òkun ìjì ẹ kú òjúmọ́ òkun ìjì ẹ káàbọ̀ sí orí tiwa. Ǹjẹ́ ẹ tilẹ̀ mọ oríkì ilé bàbá tó bí yín lọ́mọ? Ẹ fún wa. Ojú yín ló ṣe lè kí ẹ gbọ́dọ̀ ní oríkì tó dùn. Bóyá àwọn ọmọ Ìjẹ̀ṣà ní ojú yín fẹ́ dojú àwọn ọmọ Ìjẹ̀ṣà. Ọmọ Ìbàdàn ní ọmọ ìlú mi ló rẹwà tó yìí. Ìjẹ̀ṣà máa fẹ́ ṣe kéèrè kiri ojú rekete lọ́mọ. Ẹ fún wa ní oríkì ilé bàbá yín gangan. Ọmọ agboolé wo ní Ìbàdàn? I don't know, but side Agbadagudu Sami really more. Yé Agbadagudu ọmọ ìsàlẹ̀ afẹ́ràn làwa. Ó yẹ wá kí oríkì yín báyìí. Like my grandma used to say, Àjíkẹ́ Ọ̀sà, ọmọ olómù, apẹ̀rán, ọlọ́rọ̀ agogo, àṣìgbà lọ́nà tòmù. Wọ́n lé wúlẹ̀ sọnù ló mú, wọ́n lè má mú lò mí o. Ìní bá wọn ṣe Gbẹ̀ràn. Àgùntàn bọ̀lọ̀jọ́ sọnù ló mú, wọ́n lè má mú lò mí o. Ìní bá wọn ṣe gbẹ̀ràn náà ni ayẹ. Tó bá sọ ọmọ igi rọ̀gbọ̀dọ̀ bíi tí lọ́ba nù ló mú. Ẹ mọ̀ràn lẹ́sẹ̀ wá. Ẹlẹ́sìn ni kí ẹ rán wá torí àwa lọmọ gbọ́mọ. Á gbé yín lórí ètò á gbé ẹ̀. Ó yẹ káwa gan oríkì yín gan ó fẹ́ káwa gan ojú yín gbé. Béwúrẹ́ tèmi náà bá sọnù n ò ní fi lọ nìkankan. Ẹ ṣe tẹ̀ dá. Ẹ jẹ́ ká fi ní òwe kékeré kan tí Yorùbá bá ní yàtọ̀ fún Awùsá, orúkọ wo ni Yorùbá tún ń pe Awùsá? Awùsá ṣe bí ìgbà. Ìgbà kọ́ o, Awùsá orúkọ wo ni Yorùbá tún ń pè? Mi ò mọ̀. Orúkọ tó máa ń pè tí wọ́n bá ní kinní kan gbó koko bí obì, kí ni wọ́n máa ń sọ ní ìbẹ̀rẹ̀ rẹ̀? Awùsá ṣe kí ni? Mi ò mọ̀. Ó dáa, ẹ fún wa lórí kì í lẹ́ẹ̀kan sí agbádùn rẹ̀. Gbogbo bá a ṣe sọmọ gbẹ̀ràn tẹ́lẹ̀ padà gbé ọmọ rọ̀bọ̀tọ̀ a fẹ́ gbọ́ lẹ́ẹ̀kan sí kẹ́ máa lọ. Àsálà ni Yorùbá ń pe Awùsá. Mo dẹ̀ gbàgbé. Àsálà ni. Ẹ ṣé òtẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Àsálà ni. Wọ́n ní bí ewúrẹ́ bá sọnù lé àwọn kámọ́ ìlọ wọn èso ọmọ gbẹ̀ràn yégbè ìdánù báwùgùn tán bá sọnù ló mú níjọ́ sí wọ́n ní ẹ mọ́ fi lọ̀ wọ́n o.